Alhaji Wasiu Ayinde ó ti jọyìn wá ń gbà yẹn àti ẹ̀ tí mọ̀ tó ń jẹ́ Alhaji Wasiu Ayinde. Alhaji Kamoru Ayanṣọlá bó ṣe dé Barrister kò ṣẹ̀yìn. Láǹkèrè. èmi ò lọ kọ́ṣẹ́ orin kíkọ lọ́dọ̀ Barrister. Pàpà láàárọ̀ ni àwọn tẹ́mi tẹ̀lé mo sọ ẹ̀ mo bẹ̀ látòrí Ganiu Santana mo bẹ̀ látòrí Yọ̀ǹda Sàbà mo bẹ̀ látòrí Alhaji Sikiru Ayinde Barrister Alhaji Tajudeen májè ó bàjẹ́ gbọ́n lọ́jọ́ kan tún mọ Alhaji Sikiru Ayinde Barrister lẹ́kọ̀ọ́ yìí jù ẹni tó bá mọ̀ pé ó rú òun lójú kó confront Fuji Exponent ń sìn àwọn tó náwó gangan Fuji Panorama àwọn tó náwó gan. Èmi ò nídìí tèmi ní kọ̀ọ̀rọ̀ kì í máa lọ sẹ́wọ̀n Babangida ó níbi tó gbé lọ wọ́n á máa lé ní wọ́n ò mọ́. Saheed Òṣùpá I don't know him mi ò kí n parí. Nígbà Tata Wẹ́wẹ́ ti kọ́kọ́ blow àti ìgbọ̀n tó ń jẹ́ Saheed Ajégúnlẹ̀ ní Ìlọ̀rí wà ṣé nígbà tí Ìlọ̀rí ń dún agbóhùn àwọn Òṣùpá ni. Láǹkèrè. Mo dá dúró láti bíi 1971 mo dá dúró gidi tààràtàrà kan ní pé alábẹ́ pákó ṣáni ilé mi wà ní ilé pákó Yàfútù Jàrà ẹ ṣeun tí ẹ fẹ́ ṣe ojú bá rí ẹnu gbọ́dọ̀ sọ ẹ má ṣe gbé borun bẹ̀dẹ̀lé onísọkúsọ. òṣìlélẹ̀ wá wà nílé àlámọ̀ níbi tá tí mo rí jáde. Àbákà yẹn fọ́ọ̀mù ni lẹ́yìn ìgbà tí mo tún wá kọ́ yẹn tán wọ́n tún mú kan lẹ̀ ìkan tó múlẹ̀ yẹn làwọn Pàṣọ gbogbo wọn pín jẹ́sí. kúkú mẹ́niyẹn ní alátọ̀dá tún ṣẹ̀yọ ẹ̀sìnà tí ṣúgà àlòkàn gbé kan tì ní. Orúkọ mi ni Alhaji Morufu Adisa Gẹ̀rẹ̀jẹ́pọ̀ yẹn nígbà tí mi pẹ̀lú Alhaji Yọ̀ǹda Sàwábà tá à ń jáde káàkiri láti Èbúté Mẹ́ta ní Evans Square la fi jọ jáde káàkiri dé ti dé Ìbàdàn. Yọ̀ǹda Sàwábà tó ń pè ní Ewé Ńlá wọn ní fújì tó wà ní Èbúté Mẹ́ta yẹn wọn àbí Wàhídì Àkàngbé Alhaji Ajíṣafẹ́ ẹ̀yìn Ajíṣafẹ́ yẹn ni Abbas Obesere wà. Èmi Gẹ̀rẹ̀jẹ́pọ̀ máa lọ ṣe jump ní Mango Sport ní Apapa Road èmi máa ń lo Wednesday Alhaji Ajíṣafẹ́ òun máa ń lọ́jọ́ Friday ọ̀gá Obesere ibikíbi tí wọ́n bá ti gbọ́ pé Gẹ̀rẹ̀jẹ́pọ̀ fẹ́ ṣeré gbogbo táìmù yẹn gbogbo àwọn olólùfẹ́ wa wọ́n máa wá láti kò ní láti anywhere wọ́n máa wá wòjọ́. tó bá wá díjọ́ Thursday máa lọ ń ṣe eré kan ní ojú irin Mapo Hall ní à ń pè bẹ̀ Mapo Hall yẹn wà ní Apapa Road tó dẹ̀ jẹ́ pé gbogbo àwọn èèyàn náà wọ́n máa ń tẹ̀lé mi ibi tí àwọn fans bá ti pé ibi tó bá ti ń dùn ibẹ̀ ló máa ń tẹ̀lé wa káàkiri sí. Mo jáde school primary school bàbá mi mú mi kúrò ní ilé ìjọ kan ó pọ̀ wò pé ìwọ ọmọdé yìí bí ṣe ń lọ sí school tó ń lọ tó ń bọ̀ yìí níṣẹ́ kan tó máa ṣe wọ́n mú mi lọ ṣiṣẹ́ wẹ́dà táìmù tó máa fi ń lọ mo dẹ̀ ti ń jáde káàkiri tó yẹ pé mo ti ń tẹ̀lé àwọn artist káàkiri bíi Alhaji Yọ̀ǹda Sàwábà bíi Alhaji Sikiru Ayinde Barrister bíi Alhaji Muhyiddin Àṣekún bíi Alhaji Santana àwọn ọ̀gá mi nìyẹn bí àwọn Alhaji Ramon Akànní àwọn Alhaji Gbokos Ayinde àwọn tí mo ti ń kọ́kọ́ bá tẹ̀lé bọ̀ nìyẹn láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Nígbà tó wá di pé Alhaji Sikiru Ayinde wá padà tó wá ń ṣe jọ́ǹpù àdúgbò wa ní Anìkọ̀tà mọ̀ ń bí wọ́n gbogbo àwọn kí ni tí wọ́n lọ ṣòkòtò ó wà lápò ṣòkòtò mi bì náà gbogbo tá à ń sọ yìí around 1970 ni ó ti wà ń díṣẹ́ yẹn tipẹ́tipẹ́ kí òun ṣe àyàbá. Àwọn atájọ́ bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ ń bí Alhaji Rasaki Àyìnlá Ìdòkó Alhaji Toyibu Alamu Alhaji Sule Akànnì Alhaji Lukman ọmọ Muyibi gbogbo àwọn yẹn ti kú Alhaji Sule Akànnì yẹn ó sì wà Alhaji Toyibu Alamu ó wà Ìjẹ̀bú Òde ló wà Alhaji Musba Alani Alhaji Sule Akànnì Alhaji Ramoni Akada Pétì ló wà. Adúgbò fọlọ́run lórí iṣẹ́ yìí gbogbo àwọn Sule Alao yẹn ọmọ mi ni Atawẹ́wẹ́ ọmọ mi ni Obesere ọmọ mi ni Pàṣọ ọmọ mi ni tàbá ń ta àmàtọ́ wábí Ìlọrí alárégbé tó kú ní Amukoko kọ́nà kó foríjì iṣẹ́ mísíkì yìí wọ́n lẹ́ni tó mọ èyí ò mọ̀ yìí òun ló dífá fún kinní kan tó ń ṣe kinní kan lọ́dọọdún kọ́nà kó túbọ̀ fi iṣẹ́ yìí wá. Wọ́n gbà tọ́lọ̀ ní pé òun dé lórí mísíkì ló gbé Gẹ̀rẹ̀jẹ́pọ̀ jáde lónìí ó yá continue. Mo wá dúpẹ́ orin ibi tó rí máa ń gbé mi dé ní ìsẹ̀yìn mo ṣe ń dúpẹ́ orin mo dúpẹ́ fún iṣẹ́ tí Ọlọ́run yàn mọ́ mi
tó inú iṣẹ́ orin yìí lọ́lọ́run ti ṣàánú mi lọ́lọ́run ti gbé mi sókè. èmi Àdìsá Mọ́rúfù òtún ti dé o àmáyédùn fújì ilẹ̀ yó. Alhaji Àyìndé ló ń jẹ́ máyégùn fújì yó àmáyédùn fújì lèmi jẹ́. Àmáyédùn fújì ni mo jẹ́ o ó yàtọ̀ sámáyégùn fújì sẹ́. Àmáyédùn fújì tí mo jẹ́ yìí nítorí pé gbogbo èèyàn ló ń wò pé Gẹ̀rẹ̀jẹ́pọ̀ kí la tún lè include mọ́ Gẹ̀rẹ̀jẹ́pọ̀ yìí. Wọ́n ní Àmáyédùn ni gbogbo èèyàn wá ń tẹ̀lé mi. Gẹ̀rẹ̀jẹ́pọ̀ Fuji Exponent. Gẹ̀rẹ̀jẹ́pọ̀ yẹn dúró pé tá a bá ń lọ́bì kan àwọn ẹni afẹ́ wa wọ́n á máa tẹ̀lé mi káàkiri gẹ́gẹ́ bí àwọn obìnrin ọkùnrin. Ẹ wo bí tí n bá wọ ṣọ́ngbà yẹn aṣọ mi máa balẹ̀ gbogbo ẹ̀ ló balẹ̀ gẹ́gẹ́ yìí ẹ jẹ́ ká kúkú fún bọ̀bọ̀ yìí ní Gẹ̀rẹ̀jẹ́pọ̀ aṣọ tó wá balẹ̀ gẹ́gẹ́ yẹn kí ni mí nìkan fi ń pe Alhaji Àyìndé ní Wàsíù Tàlàsó ó ní rízì kí nìkan fi ń pe Alhaji Wàsíù Àyìndé Tàlàsó pé nígbà tó ń pe Alhaji Síkírù Àyìndé Fuji Exponent ṣẹ́gẹ́tì mi sìn àwa náà wá wò pé kí ni nickname táwa náà lè máa jẹ́ táyé lè máa fẹ́ wa tọ́lẹ̀ lè máa rí wa gbọ́ àwa náà ókè o èmi náà Fuji tèmi á máa jẹ́ Gẹ̀rẹ̀jẹ́pọ̀ torí pé nígbà tí Fuji ẹni tó jẹ́ pé tí mò ń tẹ̀lé káàkiri Alhaji Ìyàndá Sàhábà tọ́lọ́n kó bá mi fọrùn kẹ́ àwọn jẹ́ pátá olókùn nínú rẹ́kọ̀dù tó ṣe ń gbà yẹn alihamdulilayi pé Gẹ̀rẹ̀jẹ́pọ̀ yìí Ìbàdàn mo ti fi lélẹ̀ ní Olúyọ̀lé Ìbàdàn torí pé mo gba máìkì ńjọ́ náà mo kọrin ńjọ́ náà Alhaji Ìyàndá Sàhábà láìkì ẹ̀ gbogbo àwọn fáǹsì náà láìkì ẹ̀ pé ẹ wò kí n tó máa dé play kí n tó máa bẹ̀rẹ̀ jẹ́ kí Gẹ̀rẹ̀jẹ́pọ̀ káyé náà máa gbóhùn ẹ̀ nítorí di pé Ọlọ́run dẹ̀ fàṣẹ sí. First record tí ó bá kọ́kọ́ jáde Current Affairs ni ó bá jẹ́ nígbà tí Babangida tó gun orí oyè ó ní àwọn tá à ń pè ní àwọn producer tí wọ́n fẹ́ ṣe kinní yẹn àti wọnú studio àti ṣe kinní yẹn wọ́n á rí pé nínú orin mi yẹn wọ́n ti lọ release ẹ̀fẹ́ nìkan. Alhaji Adétúnjí Ambali àwọn ni wọ́n pè mí jókòó ńjọ́ náà àjọ wá jókòó Alhaji Saliu Adétúnjí àti Alhaji Ambali lájọ kọrin yẹn náà gbà pé àdúpẹ́ lọ́wọ́ ẹ Bàdàmú Ṣíbù Ráìmọ̀ ó ń sọ fún wa nínú ìgbó tọ̀tẹ̀ yìí kẹ́nìkẹ́ni máa ṣèrú ìgbó. Ìjọba rere là ń fẹ́ ní Nàìjíríà ìjọba rere là ń fẹ́ ní Nàìjíríà wọn bá fẹ́ ní ṣe bó di wá dọ̀rọ̀ tán o lọ́jọ́ là ṣòbó ohun là ń wí gbangba náà ní kàdí ní sẹ́yìn gbangba làṣàṣojú gbangba làṣàṣojú èmi ò nídìí tèmi ní kọ̀rọ̀ kí n má lọ sẹ́wọ̀n Babangida kí n má lọ fojú kàn lẹ́jọ́ Babangida wọ́n gbọ́ orin yẹn gbà yẹn ó níbi tó gbé lọ rẹ́kọ̀dù tó fi ṣe rẹ́kọ̀dù yẹn má jẹ́ ká lọ tábà tún fún ọ ní débẹ̀ yẹn bàbá àwọn ti mọ́ra wọn olórí kan ní pé gbogbo nǹkan orí ni àmútọ̀run wá orí tí mo mi lò ní gbogbo ẹ̀ fi ń ju ṣe wọn ò lè gbọ́ ọgbọ́n orí ara mi ẹni tó fẹ́ dàbí Murphy ìyẹ́sà ni wọ́n kù máa wò lẹ́yìn yẹ́yẹ́ wọ́n á máa lé ní wọ́n mọ́ ọ̀rọ̀ tèmi gbé fújì mi gbà ó yà wọ́n lẹ́nu tó tálẹ̀ àtònílé àtàlejò ó yà wọ́n lẹ́nu ni wọ́n kàn rí pé bọ̀bọ́ yìí ń ṣe fàájì ó dẹ̀ ń ṣeré ó dẹ̀ ń lọ sí òde ẹ̀ ó dẹ̀ ń kọ́lé wọn ò débi tèmi nìyẹn lára mi ìgbé bùkátà mi lọ bẹ́ẹ̀ nìbọ̀dì lára Ọlọ́run dẹ̀ ń ṣe mi ìta gàrí mi ìta súùtì ṣùgbọ́n lórí iṣẹ́ yìí ẹ bá wo business transaction mi sìn mo ní Gẹ̀rẹ̀jẹ́pọ̀ Fuji Exponent mo ní Gẹ̀rẹ̀jẹ́pọ̀ Musedik Investment mo ní Gẹ̀rẹ̀jẹ́pọ̀ Musedik Venture tó ti yé bẹ́ẹ̀ yẹn gbogbo nǹkan wọ̀nyí náà la ṣe déwé pé Ọlọ́run fi wá ṣe. bẹ́ẹ̀ fojú kọ́ lé ẹjọ́ Babangida ìyẹn la bá fi sí lẹ́yìn ìgbà máa kọ pé ibi wọ́n fojú sí kẹ́mi àgbọ̀ ọ̀nà gbàbẹ̀ rárá ojú tèké o ibi wọ́n fojú sí kẹ́mi àgbọ̀ ọ̀nà gbàbẹ̀ rárá ojú tèké o mo sọ pé wọ́n nàjú ní apá ọmọdé kò káràbà ọ̀tá ẹ̀ káwọ́ bojú. apá ègúté mo róye kò lè káwù sáṣe ẹ̀ ń gbọ́ ń tó sọ pé kò lè ṣe é ṣe ti ṣe mọ́ wọn lára ìbílẹ̀ rò lọ́jọ́ gbogbo ìrè ló ń já sí fẹ́gbẹ́ wa èké lójú máa ti gbogbo ọ̀dàlẹ̀ ojú ti káwọn mọ́ ibẹ̀ yẹn mo ti sọ̀kò sí gbogbo wọn omi lọ̀gá alágbàfọ̀ kò ṣe é bá bínú mi lè bá yín bínú nítorí pé fẹ́ jà mí lólè ni wọ́n dẹ̀ jọlè omi lọ̀gá alágbàfọ̀ kò ṣe é bá bínú bọ́wọ́ bá tẹ làgìdù òpè àsápamọ́
bọ̀wọ́ bá tiẹ̀ lágídò òpé tí mọ́rẹ́ o tó bá ń wo rẹ́kọ̀dù ó ti mọ̀rẹ́ pé òun lò pé bọ̀wọ́ bá tiẹ̀ lágídò òpé asápamọ́ ìpọ̀nrí àwọn aṣebi wọ́n kàn ń ṣera wọn ìpọ̀nrí àwọn aṣebi wọ́n kàn ń ṣera wọn bóyá bá fárígá nínú oko òṣàwò lómìyàmú ìnàjúlẹ̀ wà lójú ọpọ́n. Àlàǹkèrè. mo tún gbọ́ ohùn dègbàlẹ̀ mo gbọ́ Pọ́nládé àwa alágbó olóhùn bí ọjọ́ bàbá délé orin bẹ́ẹ̀ bá pàdé wa ní kọ́nà kẹfẹ́rí bá fún wa àwa alágbó olóhùn bí ọjọ́ bàbá délé orin bí mo ń ṣeré mi mo ṣe ìbágbá ó bí mo ń ṣeré mi èmi ti jú bàbá alàgbà ntàlàgbà kí n tó bàbá ẹ̀ bá mi ṣàmì ọ kí n rámọ̀tò kí n kọ́lé ọlọ́run lè ṣe é sìn mo ń kọ́lé mo ní ọlọ́run ṣe dáadáa ní Lagos Island yìí dé Lẹ́kì mo dẹ̀ ń lo mọ́tò mo ń dá àtòhùn mi wọ́n jí ni o wọ́n jí irú Fuji Exponent ń sìn àwọn tó náwó gangan Fuji Panorama àwọn tó náwó gan wọ́n mọ̀ra wọn kò nídìí kí n dárúkọ irú Fuji Exponent ń sìn torí pé mo súnmọ́ Alhaji Sikiru Ayinde Barrister torí pé bàbá mi ẹ̀gbọ́n mi dáadáa ni ẹni tó bá jẹ́ ẹ̀gbọ́n ọ̀gá síyàn kí lèèyàn máa ń ṣe fún wọn á tẹríba bàbá èmi náà ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí mo dẹ̀ fẹ́ lọ rẹ́gísítà corporate finance mi mo dé corporate wọ́n sọ pé rẹ́gísítà Fuji Exponent kí ni ti fẹ́ ṣe àwọn kò jẹ́ ni gẹ́gẹ́ bí ẹni tí mo súnmọ́ torí pé bí Alhaji Kamoru Ayanṣọlá bó ṣe dé ẹ̀yìn Barrister kò ṣẹ̀yìn mi Ọ̀yádolú símà tó ń lu sákàrà nígbà yẹn gbogbo àjọ wà ní àgàràwú yìí ni ó láwọn disappointment kéékèèké kan táwọn onílù máa ń fún àwọn artist tó fi di pé ẹ wá ẹ jẹ́ ká wá nǹkan báyìí fún à ń pè ẹnìkan ní Aminu gúdúgúdú ló ń lù ó ní bó ṣe dẹ́yìn Alhaji Sikiru Ayinde Barrister wọ́n ṣe ọdún eégún kan ní Èkó Alhaji Sikiru Ayinde Barrister máa ń ṣe jump lẹ́kọ̀ọ́ bí fún àwọn bàbá wa kan tí à ń pè ní ROF Balógun gbajúgbajà ni wọ́n nílùú Èkó yìí tìlú mọ̀ lólóṣèlú ní gbogbo nǹkan ni iwájú ibi òtẹ́ wọn ni Alhaji Sikiru Ayinde bá ti ń bọ̀ láti Mushin-Gba ibẹ̀ ló ti wá ń ṣe jump tálájì bá ń bọ̀ wọ́n máa gbé machine wá ẹni tó bá mọ̀ pé ó rú un lójú kó confront mi kó face mi ẹni tí èèyàn borí mo yàtọ̀ sẹ́ni tó ń kó àwòkọ́ kó òun tèmi ohun tí mi mọ̀ ni mò ń sọ tálájì bá dé ń gbà yẹn pẹ̀lú machine you are welcome gbogbo instrument ṣúọ̀ là ń lò ń gbà yẹn instrument kan tá a máa ń pè ní ṣúọ̀ Alhaji máa sẹ́ẹ̀tì sí oríta nìkan tá a mọ̀ ń bẹ̀ yẹn tó dẹ̀ jẹ́ pé gbogbo gbà yẹn rèé every Wednesday ni Alhaji Sikiru Ayinde máa ṣe jump fún RF Balógun bẹ̀ táwa ló ṣapátẹrù jump yẹn tí Alhaji Sikiru Ayinde fi ń wá òun ni Alhaji Tajudeen májè ó bàjẹ́ wọ́n ti kú sí àwọn gangan lọ́dẹ́ kan tún mọ Alhaji Sikiru Ayinde Barrister lẹ́kọ̀ọ́ yìí jù torí pé ìṣẹ́jú wọ́n fi ń gbé Alhaji Sikiru Ayinde wá Alhaji Wasiu Ayinde ó ti jọyìn wá ń gbà yẹn àti ẹ̀ tí mọ̀ tó ń jẹ́ Alhaji Wasiu Ayinde torí gbà yẹn Alhaji tó bá ti ń bọ̀ láti ṣe machine yẹn náà máa gbé dé sí àdúgbò wa ń gbà yẹn nígbà tí Alhaji tún máa pẹ̀lú sí máa lo mọ́tò dánfò ni dánfò yẹn a máa so káríà mọ́ lókè káríà lórí káríà la máa ń kó irinṣẹ́ sí dánfò yẹn náà fi ń kó instrument wá machine náà máa ń gùn machine báyìí tó bá ti ń bọ̀ láti ibi iṣẹ́ gbà yẹn náà ṣiṣẹ́ àmì èmi máa ń lo omele lẹ́yìn Alhaji Sikiru Ayinde Barrister ni omele kéwù yẹn la máa ń kéwù mo máa ń gbádùn lọ kárí ilé káwùrà ara wa ni èmi á máa lu omele pé kékeré ìyẹn kékeré náà máa ń pè mí gbà yẹn kékeré náà máa ń pè mí ìyẹn ni mo wá fi ń jẹ́ bàbá kékeré Musbawa là ní ọmọ kékeré nìyẹn bàbá kékeré lèmi bá pè mí lọ́mọṣẹ́ Barrister ni mi o mo dá dúró láti bíi 1971 mo dá dúró gidi tààràtàrà tó dẹ̀ mọ̀ mí gẹ̀rẹ̀jẹ́pọ̀ mo ń jẹ́ ẹbẹ̀rẹ̀ Lagos Island àwọn ta Amẹ́ríkà tó bá ń wọ́n máa sọ fún mi pé confam tó sọ fún mi lánàá kan tá mọ̀ lábẹ́ pákó ń bí nìyẹn mo fi ń kọrin pé lábẹ́ pákó ṣá ní ilé mi wà ní ilé pákó ìyàfútù jára ẹ ṣeun tí ẹ fẹ́ ṣe ohun ojú bá rí ẹnu gbọ́dọ̀ sọ ẹ má ṣe gbé borùn bẹ̀dẹ́lé onísọkúsọ ẹ má ṣe gbé borùn bẹ̀dẹ́lé. òṣìnílé wa wà nílé àlámọ̀ níbi tá tí mo rí jáde ohun ojú bá rí ẹnu gbọ́dọ̀ sọ ẹ má ṣe gbé borùn bẹ̀dẹ́lé wa láyọnu sọ ẹ má ṣe gbé borùn bẹ̀dẹ́lé. àwọn yẹn wọ́n fọ́ọ̀mù ni kàbákà yẹn fọ́ọ̀mù ni lẹ́yìn ìgbà tí mo tún wá kọ́ yẹn tán
wọ́n tún mú kan lẹ̀ ìkan tó múlẹ̀ yẹn làwọn Pàṣọ gbogbo wọn pín jẹ́sí kí ló wá tì mí ṣiṣẹ́ tí mo fi ń ṣe bẹ́ẹ̀ pàrágà ọ̀pẹ́ ẹ̀yìn àti skọ̀díẹ̀lẹ̀ àtọmọge dúdú àtọmọge pupa àwọn ló jí mi sílẹ̀ wọ́n ní kí n gbèrò sọ́kọ̀ wọ́n dẹ̀ ti jí mi sílẹ̀ gẹ̀rẹ̀jẹ́ pọ̀ mo tún ti kín ṣé mo ti kín ni mo sọ pé àti sáàmù rúfù wọ́n ń gbádùn ẹ wọ́n ń gbọ́ mi lámẹ́ ìyẹn la fi kọ ti Súlé Àlàó ńgbà tó dúró láti Amẹ́ríkà pé àlọ́ ọmọ ẹlẹ́rù náà ìyẹn lórí iná mo fọ́ọ̀mù fún Súlé Àlàó mọ̀lẹ́ka ń gbà yẹn yes àbúrò mi kan ti ṣaláìsí ń sìn àwọn Táíwò Tẹ̀kómà nítorí pé a máa jọ ń ṣe pọ̀ ní tẹ̀gbọ́ntàbúrò ní gbogbo wa nítorí pé ọmọ Súlé Àlàó jẹ́ ọmọ tó dáa jù Àlàó ọmọ dáadáa ni o kò sí ìjọ tí mo pè tí ò dáhùn òun ló sì lọ́ọ̀ṣì rẹ́kọ̀dù ọmọ mi recently yìí ọmọ dáadáa ni èèyàn rẹ̀ la fi ń júwe èèyàn rẹ̀ la fi ń júwe ọmọ tó bá jẹ́ èèyàn rẹ̀ jà sọ yes ọmọ tó dáa ni ẹni bá jẹ ẹni tí ń bá jẹ lè mi mà mọ̀ pé ó mọ̀ọ́re ẹni tí ń bá jẹ lè mi mà mọ̀ pé ó yọ lọ́gbọ́n Àdìó Àtàwé ọmọ mi náà ni ọmọ dáadáa lòun náà àwọn tó bá kù nìkan lọ tún àwọn ṣe nítorí pé mo kọ́ṣẹ́ orin débi tó ní kọ́má mo máa yí ní kéè mo máa yí ní padà àtọ̀tún àtòsí kò máa sí tí ń lè fi kọrin wọ́n ti kúrò lẹ́nu tó ń pọ́ntọ́ lẹ́nu ní ìdíjà fújì mo ti kúrò ń bẹ̀ Aláàjì Síkírù Àyìndé ra instrument ó lọ ṣe Aláàjì Wàsíù rà mo ra iṣẹ́ tó tún tẹ̀lé wọn wireless yìí tó bá ń sọ number 1 number 2 number 3 ní máa wà àwọn tí màá sí number 2 tó kọ́kọ́ di wireless yìí Nàìjíríà yìí torí màá fi ń gí wa kọ́lọ̀ má pa fún wa. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry import and export of African foods also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road South Graham London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣọlọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà. mo ò ṣe rẹ́kọ̀dù bàbá ṣùgbọ́n láìfù pọ̀ dáadáa mo kó tí eléré bá ń rí ṣòwò lọ dáadáa eré àti jókòó sí studio à ń ṣe rẹ́kọ̀dù ní táìmù yẹn kò ń ṣe nǹkan tó easy ẹni tọ́lọ́ bá kọ́ ni ó ráyè ó tún láǹfààní láti ṣe rẹ́kọ̀dù ó ṣe ni àwa ṣe fújì àfi orúkọ gẹ̀rẹ́jẹ́pọ̀ yẹn ò parẹ́ London ni o America ni o Canada ni o any country tí n bá lọ sí UK ń sìn bí ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ń sìn kí n tó dé màá ti rọ́mọ Nàìjíríà máa welcome mi mo wá Mozambique ìlú tí mi tí ẹ̀ tí mo yàn kọ́kọ́ rí mo kọ̀ wà online mo ní musician kìnnì kan so kìnnì kan ìgbà tí ma fi dé airport mo ti rán ọmọ Nàìjíríà tó wá welcome mi wọ́n kàn ti máa ṣe ni pé ìwọ tí n bá mọ̀ délé mi lè dé sílé ẹ̀ because mi mọ business tó ń ṣe kó má lọ kọ ẹran pọ̀ mi rò nítorí ẹ̀ iṣẹ́ tí wọ́n bá ń ṣe tó bá jẹ́ professional má fi professional hàn má gbé star ẹ̀ má gbé pamọ́ ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ni pé Nàìjíríà yìí sì yẹ mọ́ pé àwọn ọmọ ọ̀sìn kò jẹ́ kó rántí àwa dáyà ṣùgbọ́n tí n bá travel out máa ń play dáadáa yes àwọn èèyàn tún máa arrange instrument show bóyá pé oṣù méjì ń fẹ́ lọ oṣù méjì ẹ̀ máa fi play máa fi padà sí Nàìjíríà that road ti dẹ̀ pé mo tún fi ń rówó mo fi make ẹ̀. Àǹgẹ̀rẹ̀ lẹ́tọ̀ ètò kan ní orúkọ mẹ́rin pọ̀. ṣé níbi tí fújì ti wọ wa ọ̀nà yẹn jìn Aláàjì Síkírù ní ẹnìkan ló lu fújì tí olùmọ̀ gẹ̀rẹ̀jẹ́ pọ̀ fújì adúpẹ́ pé ò fi fújì sí ilẹ̀ rárá nísẹ̀yìn gbogbo apáta ó lájọ wà ń lu kílásíkà o ṣé ní fújì nǹkan tó gùn ni ọ̀tẹ̀ la fi dá fújì music nǹkan tó lọ fà ní Aláàjì Àyìndé Síkírù Balógun bàbá kábíyèsí bàbá ibi tó ń ṣeṣẹ́ fújì délé ni òun ni ò jẹ́ kí fújì parun number 1 ni pé tí òun pẹ̀lú Aláàjì Kollington Àyìnlá bá ti gbà fúnra wọn láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni gbogbo omi ò tó omi ò sí tó ń sílé nínú fújì lẹ́ni ìsìn kò yẹ kó rí bẹ́ẹ̀ Wàsíù tí ó gbà fún Aláàjì Kollington sìn ẹ wá ní kó bèsè lè gbà fún Aláàjì Wàsíù nǹkan tó ti ń wà lórí fújì ó pọ̀ ẹlòmíràn ṣe nǹkan tó dùn mí nínú iṣẹ́ mi tí mo ṣe yìí mi ò ní jẹ́ kó dùn mí náà nítorí pé àwọn bàbá wa kan ní ọlọ́gbọ́n wọ́gbọ́n alágọ̀ ń wágọ̀ ọgbọ́n ni mo wá mi ìwágọ̀ ṣùgbọ́n fújì tá à ń kọ yìí ń tí Ọlọ́run fi ṣe ni pé ọ̀tẹ̀ la fi gbìmọ̀ ẹ̀ òwe la fi bẹ̀rẹ̀ òwe bá àbádẹ̀ ti kọrin òwe tá à kọrin ọ̀tẹ̀ fújì ò lè dùn bàbá
ìtì ẹ̀ wá ń ṣe lọ́wọ́ èyí tó jẹ́ pé àwọn mídíà ti pọ́ńtà sí mídíà pọ́ńtà tó bá sọ tó bá mọ̀ sọ lórí online sí àwọn èèyàn ti bá modernize ẹ̀ ìtorí ẹ̀ gbogbo nǹkan sì àwọn onífújì ní ká ṣe kí ni ọlọ́run ti kẹ́ wa nídìí iṣẹ́ yìí àwa ní ká àjọsí ara wa màá rọ Alhaji Wasiu Ayinde kó bọ̀ ọ̀fẹ́ tó jùlọ màá rọ àtòṣùpá àti gbogbo everybody wọ́n bọ̀ fúnra wọn because bí ó bá ju jọ́ kankan olúkàlùkù gbà àfi jura wa lọ ìyẹn la ṣe sọ pé káfí ìmọ̀ ṣọ̀kan ká gbé sókè o káfí ìmọ̀ ṣọ̀kan ká gbé sókè o Fuji Musician Association káfí ìmọ̀ ṣọ̀kan ká gbé sókè o níwọ̀n náà láti kọ́ pé kò má nítorí mi ìbàjẹ́ o kò má nítorí èmi ìbàjẹ́ o kò má nítorí mi ìbàjẹ́ o kò má nítorí èmi ìbàjẹ́ o ṣe ẹgbẹ́ onífújì èyí tí a ń ṣe bọ̀ ẹgbẹ́ onífújì èyí tí a ń ṣe kò má nítorí èmi ìbàjẹ́ o gbogbo orin yẹn náà là ń kọ bí ó tá bá tiẹ̀ wá ti torí nǹkan báyìí tá bá fi ronú ọ̀rọ̀ àti kọ̀lẹ́tì bá ṣe Wàsíù kí ló yẹ kó ṣe kọ́ fọwọ́ wọ́nú ni ọlọ́run ti gbé wọn àjìbájọ wà lẹ́kọ̀ọ́ iná ni Alhaji Ramon náà wà Alhaji Boko sí nǹkan sáfẹ́ fi gbọ́ àwọn yẹn lẹ́nu tẹ́bá fi yẹ kí Fuji dùn nìyẹn àwọn tó jí wéré nìyẹn wéré ni láfi jí wọn lóòrò wéré ni láfi dùn wéré lòdì Fuji àbìdù inú ẹ̀ náà la máa ta bá fẹ́ dìde nídàájí àgbo ẹ̀dìdé o torí ọlọ́run sáàríjì tó jí. èmi ò lọ kọ́ṣẹ́ orin kíkọ lọ́dọ̀ Barrister o. mo gbọ́ mi ìgbà ni Alhaji Wasiu kọ́ṣẹ́ àwọn náà lọ fẹ́ ra wọn sọ pé àwọn ṣe pákà lẹ́yìn Barrister ẹni tó ṣe pákà lẹ́yìn èèyàn tí ò dẹ̀ mọ́ ń pa Fuji tẹ́lẹ̀ tí ò ṣe pé di ó mú fáwọn kíníkà ọmọ àdúgbò mi ni wọn náà ní agara ó kan náà gbogbo wa ọmọ Èkó kan náà gbogbo wa ẹni tó ti tẹ̀lé aṣíwájú ó gbọ́dọ̀ sọ pé ó kọ́ṣẹ́ onífújì kan tó bá sọ pé òun kọ́ yàbàrà òun ò tibì kan dibì kan irọ́ ló pa pàpà láàárọ̀ ni àwọn tẹ́mi tẹ̀lé mo sọ ẹ̀ mo bẹ̀ látòrí Ganiu Santana mo bẹ̀ látòrí Yọ̀ǹda Sàbà mo bẹ̀ látòrí Alhaji Sikiru Ayinde Barrister èyí máa tibì kan láti fi kẹ́kọ̀ọ́ ni ẹ tó bá sọ pé òun ò ṣe yẹ pàpà láàárọ̀ ni. so mánéjà mi Ṣàmẹ́lú wá sọ fún mi pé ó máa ní láti jẹ́ kẹ́nìkan kọrin bíi ẹlẹ́ni tó ń sọ Ayédè Òṣùpá. ọ̀rọ̀ ọlọ́gbọ́n àti olóye ni Atawẹ́wẹ́ náà ò kéré inú ayé Saheed náà ò kéré inú ayé nítorí pé ńgbà t'Atawẹ́wẹ́ ti kọ́kọ́ blow àti ìgbọ̀n tó ń jẹ́ Saheed ńgbà t'Atawẹ́wẹ́ kọ́kọ́ blow àti ìgbọ̀n tó ń jẹ́ Saheed. tí a bá sọ pé nísìn ṣèbí Ajégúnlẹ̀ làwọn Saheed wà Ajégúnlẹ̀ ni Tóyìn Àdìó wà Ajégúnlẹ̀ ni Ìlọ̀rí wà ṣé ńgbà tí Ìlọ̀rí ń dún agbóhùn àwọn Òṣùpá ni Negro wà ń bẹ̀. Òṣùpá ọmọ mi gangan nìyẹn ọmọ inú ilé mi gangan èmi mo train èmi ní bàbá Saheed Òṣùpá. ọ̀rọ̀ tí mo sọ yìí ṣe olóyè ọlọ́ ẹ jẹ́ ká máa fọgbọ́n gbé lọ ẹni tó fẹ́ tákùn bẹ́ẹ̀ yẹn fẹ́ gbọ́rọ̀ ni tá a bá ń ta a máa ń tọ̀ ni ó ṣíwájú ẹ̀ that is 1 2 ó dá nísìn kọ́ máa sọ pé nínú Atawẹ́wẹ́ pẹ̀lú Ìlọ̀rí alárọ́gbẹ́ tó kù yẹn ẹ mọ bí Ìlọ̀rí ṣe blow ni gbogbo nǹkan wọ̀nyí náà a máa gbé síra wọn láǹkèrè. ìmọ̀ràn mi tí mo ní fún ọ̀pọ̀ onífújì lénìí ìpè kan jọ torí Ọlọ́run wọ́n jẹ́ kí a fọwọ́ síbi tọ́wọ́ bá ń gbé that is number 1. Number 2 ni pé ẹ jẹ́ ká fi ìfẹ́ bára wa lò tá a bá ń pè pé full man unity tá à ń sọ pé unity ẹ jẹ́ ká fi ìfẹ́ bára wa lò tí lágbájá bá ṣẹ̀ ẹ pè lẹ́sẹ̀kẹsẹ̀ ìpè lágbájá ò ṣẹ̀ mí o irú ẹ̀ mo ti rí kan nísìn lẹ́jọ́ mẹ́ta pé nígbà tí nǹkan kan happen sí mo rí ìkan wọ́n dẹ̀ pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta mo dẹ̀ rí pé ẹni tó jẹ́ elders ó pè wọ́n ó dẹ̀ yanjú ẹ̀ irú ẹ̀ Alhaji Wasiu ń ṣe ń sìn Alhaji Wasiu ń ṣe báyìí Alhaji Òṣùpá ń ṣe báyìí Wasiu ń ṣe báyìí Sule ń ṣe báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo àwọn tó bá ti ń ṣe gbórùn kan tí wọ́n ń ṣe yìí wọ́n ń fẹ́ rọrùn nínú ilé Fuji ni because olúkálùkù ló ní gáǹgì tiẹ̀ kò tó máa gbọ́ pé wọ́n bú kò sẹ́ni tó máa gbọ́ pé wọ́n bú mi sìn táwọn ọmọlẹ́yìn mi ò ní faraya máa faraya ìtorí ẹ̀ sìn mo rí pé Fuji ti ń dapa ó ti ń padà sí pé tí n bá ṣẹ̀ kí n pè ẹ́ lágbájá irú nǹkan tó ṣe má ṣe irú ẹ̀ mọ́ kájọ smith dẹ̀ wà mo ti ń plan pé Fuji ní kọ́kọ́ ni fẹ́ gbé dání níṣẹ́ because ìgbà míì wà tẹ́ pé a máa lọ sí outing ìgbà míì dẹ̀ wà tẹ́ pé a ní rí outing lọ wọ́n rò pé
jẹ́ kí n mú méjì kí n sọ di mẹ́rin. Wọ́n á jókòó wọ́n pe iṣẹ́ bàbá mi engineer construction ni wọ́n, real engineer tó mọ̀ ní Lagos State, civil engineer ni wọ́n bàbá mi pé iṣẹ́ yìí tí n bá fẹ́ máa ṣe ọ̀nà ọmú lè gbà tí lè fi ṣe tèmi náà dẹ̀ máa fi mókè. Wọ́n ní mo ṣe máa try láti lọ sí school sí ṣe lẹ́yìn secondary school tí mo ti jáde mo tún ṣì máa lọ. Wọ́n ní ó di dandan kó lọ sí o, wọ́n ṣùgbọ́n àwọn máa introduce mi sáwọn colleagues àwọn kan tó yẹ pé wọ́n á máa train mi, wọ́n á máa ṣe workshop lesson gbogbo nǹkan wọ́n á máa ṣe fún mi. From there èmi náà ti bẹ̀ náà láti cash up, mo bẹ̀rẹ̀ iṣẹ́ engineer láti bẹ̀, mo ń kọ́lé, mo ń talẹ̀, mo ń talé, mo dẹ̀ tún ń kọ́ fún àwọn mẹ̀kúnnù káàkiri láàrin Èkó yìí, Sùúrùlérè, Mushin, kì í ṣe Lagos Island nìkan mo gbé sí. N tún dẹ̀ fi register company iléeṣẹ́ yẹn náà ní Gẹ̀rẹ̀jẹ́pọ̀ Musedik Function, ti Fuji ní Gẹ̀rẹ̀jẹ́pọ̀ Fuji Exponent. Èyí tí mo register ní South Africa Gẹ̀rẹ̀jẹ́pọ̀ Musedik Investment South Africa ti ní sọ tax sí gbogbo ẹ̀, because tó pé tẹ bá fẹ́ fi àwọn kinní yìí fi gba àwọn nǹkan lọ́dọ̀ gọ́ọ̀mẹ̀ntì wọ́n rò pé tax wo ló ń san, èèyàn lè já gọ́ọ̀mẹ̀ntì lólè, gọ́ọ̀mẹ̀ntì gbọ̀n gbogbo àwọn kinní wà nílẹ̀ ńbẹ̀. Àwọn tèmi tó wà ní London, Canada, ní New York City, America, France, lọ́tún lọ́sì tẹ bá fẹ́ rí mi aláṣẹ iléeṣẹ́ Gẹ̀rẹ̀jẹ́pọ̀ Fuji Exponent, Gẹ̀rẹ̀jẹ́pọ̀ Musedik Venture gẹ́gẹ́ bí iṣẹ́ mi. Ẹ̀wọ̀n yìí náà mọ̀ pé ọdún ni mí kì í ṣàìmọ̀ fọlọ́kọ. Tẹ bá fẹ́ béèrè nọ́mbà mi ni 08033254419 08033254419 òun ni WhatsApp number. Anytime tẹ bá fẹ́ rí mi, ẹ̀yin tèmi Amẹ́ríkà ní London ní Canada ní France ní Mozambique ní Saudi ní bẹ́ẹ̀ ní Ghana ní Kútọ́nù bẹ́ẹ̀ ẹ̀yin tèmi ẹ má fi mí lẹ́ o, Gẹ̀rẹ̀jẹ́pọ̀ ọmọ yín náà ni one love ni o. Gẹ̀rẹ̀jẹ̀ ọjọ́ òun máa rẹ o ṣẹ́tírí, amáyédùn ọjọ́ òun máa rẹ o gbogbo wa láti ìmọ̀ experience ọjọ́ òun máa rẹ o ti kárí ayé. Ó máa ti kárí ayé, ó máa ti kárí ayé. Bàbá ọmọ ọjọ́ òun máa rẹ o ti kárí ayé. Ẹjọ́ yìí ti wá ẹ má wo bòmí mọ́ o, ẹjọ́ ètò wa ní kẹ́ máa wò láti àkókò yìí lọ. Àǹgẹ̀rẹ̀ ètò ẹ̀yin ti wá láti Amẹ́ríkà, láti Canada, láti New York, lóríṣiríṣi gbogbo àgbáyé. Ẹ bá wo ètò kankan lẹ́yìn Àǹgẹ̀rẹ̀, ìwọ ọkùnrin tó jí láàárọ̀ kùtùkùtù má gbé kó mbẹ̀, Àǹgẹ̀rẹ̀ ni kó lọ wò. Obìnrin ni ọkọ tìyàwó ẹ má wo nǹkan kó Àǹgẹ̀rẹ̀ ni o, ní tèmi Àǹgẹ̀rẹ̀ ni máa wò. Àǹgẹ̀rẹ̀ ẹlẹ́sẹ̀ kan ti wà o, kàkà kò ṣubú ara ló ń dá ire níjà, kàkà kò ṣubú ara ló ń dá o, kàkà kò ṣubú ara ló ń dá o. Àǹgẹ̀rẹ̀ o Àǹgẹ̀rẹ̀, bí mo sùn bí bá jí lówùúrọ̀ máa wà Àǹgẹ̀rẹ̀. Igun mẹ́rin láyé ni ọ́, igun mẹ́rin ni ṣúgà ní.